Ẹ̀yin ọkùnrin, ẹ dákun kí ló ń ṣe yín ná? Kí ni tó ń ṣe yín ná? Kí ló ń ṣe yín ná? A sọ fún yín, ẹ yé promise heaven and earth fóbìnrin. Ẹ yé promise heaven and earth. Ẹ yé fóbìnrin ní impression pé òun nìkan lẹ máa fẹ́. Ẹ yé promise heaven and earth. Irú eléyìí ẹ wà àwọn tí mo gbá wòran wọn sókè báyìí nísìn. Ọkùnrin yìí lieutenant náà pè. Tó jẹ́ pé medical doctor gan ni kó tó di pé ó lọ join force to join. Àtijẹ́ta àbáná ni mo ti ń rí story yẹn tí mo ti ń ignore but people keep sending it to me. Wọ́n ló cheat bí nǹkan. Wọ́n ní argument ṣàṣẹlẹ̀ ní September 22. Wọ́n ní bó ṣe dá petrol sí nìyẹn ló bá dáná sun. Ṣé rí obìnrin ò kí ń gbàgbé ọ̀rọ̀, obìnrin ò kí ń gbàgbé nǹkan. If there is one thing about obìnrin no dey forget promise. Ṣé rí ṣàṣà lóbìnrin tẹ́ máa promise tó kàn máa fi ọkàn wẹ́ tó bá lè ṣe tí ò bá dẹ̀ lè ṣe tó máa fi irú ọkàn yẹn gbà. Tó bá ti promise obìnrin is as gullible as that. Tó bá sọ fóbìnrin pé gbogbo àgbáyé yìí ló máa rà fún, ọkàn ẹ̀ máa so mọ́ ìlérí yẹn ni. Kò ní jókòó kó ronú pé tó bá ra the whole world fẹ́mi, ibo ni gbogbo àwọn èèyàn yòókù máa gbé. Òun ò ní mọ̀ pé the desire láti have òun tẹ́ nígbà yẹn ló jẹ́ kẹ́ ẹ sọ most àwọn nǹkan tẹ́ ẹ sọ. Àbí òye yín sìn? She will not know that, she will not imagine, kò ní gbé ọ̀rọ̀ yẹn sí cerebral hemisphere. Kó gbé sí the part of the brain náà tó máa process intelligence, reasoning. Kò ní gbé ọ̀rọ̀ yẹn sí part yẹn nínú orí ẹ̀. Pé báwo ni nǹkan yìí ṣe fẹ́ possible? How ló ṣe fẹ́ possible? Recently, I was having a section with a lady. Olóhun date guy kan ìyẹ́ ò like òun bẹ̀ guy yẹn ní kó máa worry. Mo ní báwo ló ṣe feel pé yẹn máa possible? Báwo ló ṣe feel pé ó máa fẹ́ ọkọ tí ìyá ẹ̀ ò gbà tiẹ̀? And you think there is no problem? And you think that guy will not wake up one day and start supporting his mother? Ṣó feel pé ṣó feel pé ó máa support ẹ̀ against ìyá ẹ̀ ni? Lọ bèrè lọ́wọ́ àwọn obìnrin. Kò sọ yín pé tí ìyá ọkọ àtàwọn tó bá ní anything ẹ̀yìn ta lọkọ máa ń wà. Most time ìyá ẹ̀yìn ọmọ ẹ̀ ló máa wà, ọmọ ẹ̀yìn ìyá ẹ̀ ló máa wà. Ìwọ nìkan ló máa dá wà láàrin. So téèyàn bá ti ṣe ìlérí, tẹ́ bá ti ṣe ìlérí fún obìnrin ò ní tún ìlérí yẹn jò kókó rí process ẹ̀. For example, o fẹ́yàn tẹ́ ẹ jọ gbé. Bóyá ṣé ò fàyè gbà kẹ́ ẹ jọ gbé, ó ń travel, ó ń lọ, ó ń bọ̀ ni. Tó bá sọ fún ẹ pé òun ò léyàn míì níbi tó ń gbé, gbọ́ bẹ̀ má gbà. Don't attach your mind. Ṣé rí bẹ́ẹ̀ obìnrin mi ò rí bẹ́ẹ̀. It takes somebody who can think deep, who is intelligent and ẹni tí ò máyé le láti lè process the truth of irọ́ tẹ́yìn ọkùnrin máa ń pa. Ṣé rí n tó fi jẹ́ tó mú dangerous ni pé obìnrin ò ní gbà. Kò ní fẹ́ kó live to see the next 5 minutes. Unfortunately, fẹ́yìn ọkùnrin, ṣé rí ẹni tó bá ń sọ fún ipò obìnrin kan ló ń fẹ́ trout ayé òun orí ọ̀fẹ́ ni mí ní kò sórí ọ̀fẹ́. I believe in grace. It doesn't matter the way you see me. What matters is the way God sees me. You understand? And what matters is my relationship with God. Kò sí ọkùnrin àfi bóyá ọkùnrin 5% àbí 10% nìkan ló máa sọ pé òun fẹ́ yàwó ẹyọ kan, ìyàwó kan yẹn lòun faithful sí fún 50 years, fún 80 years. O ò béèyàn mi sùn rí, bóyá 10%. Àṣọ ọkùnrin jẹ́ kí n sọ bí psychology ẹ ṣe ń ṣiṣẹ́ pẹ̀lú sexual nature ẹ. Tó bá ti ń bá obìnrin kan ṣe for years, tó bá yá law of diminishing return máa ń ṣẹlẹ̀, ó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin míì náà. Law of diminishing return yẹn ni pé tó bá ti ń pẹ́ pẹ̀lú obìnrin ni desire láti have it, the desire to have her tó ní day one yẹn máa reduce. I'm telling you, that desire yàtọ̀ fún sexual nature ẹ̀ as ọkùnrin. Tó bá ti ń bá obìnrin kan sùn pẹ́, tó bá yá àwọn sex organ àwọn okó yẹn, àwọn òbò wọ́n máa ń mọ ara wọn, wọ́n máa ń mọ okó máa ń mọ òbò tó ti ń wọ̀ tipẹ́tipẹ́. A time will come, ṣe mọ̀ wípé òbò kì í gbó, ẹni tó lóbò ló máa ń gbó. Bẹ́ẹ̀ okó máa ń gbó. Gbígbó táwọn èèyàn máa ń fi pé òbò ń gbó, òun ni pé
dryness tí menopause bá dé, wrinkleness, then àwọn lábíà yẹn máa wà wrinkle, wọ́n á ugly, wọ́n á ṣe kínní, bẹ́ẹ̀ kò mí ìpókò ò ní wọbẹ̀, kò sí bóbìnrin ṣe darúgbó tó okó sì máa wọnú ara ẹ̀. Once you take care of your dryness with lubricant and àwọn nǹkan tí ó wà recommended, tó ráwọn mí olóríṣiríṣi nǹkan, go to pharmacy store, go and get water-based lubricant. That one is okay. Then ọkàn rẹ ó gbúdọ̀ ready. That's what the woman needs. Bẹ́ẹ̀ okó máa ń gbó tí ọkùnrin bá ti ń dàgbà. Time erection fi máa ń dúró tẹ́lẹ̀ yẹn, time yẹn ò ní tó time yẹn mọ́. Then peyronie disease máa setting. Okó yẹn tiẹ̀ lè mọ́. Especially tó bá ti jẹ́ òbò tó ti ń bá sùn for 50, 60, 70 years. Àbí òye yín sìn. Nígbà tí Dáfídì tá a sọ fún wa pé ara rẹ̀ ò yá, àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n, àwọn professor, àwọn doctors ìgbà yẹn tán mójútó ọba, wọ́n ní ara ọba tutù, let us bring a damsel to keep him warm. Wọ́n ní kán jẹ́ ká mú obìnrin kan wá tí yóò mú warm. Wọ́n ní wọ́n wá mú Abíṣáígì wá. Kó tó dìgbà yẹn, ó ti fẹ́ Abigail, ó ti fẹ́ Bathsheba, ó ti fẹ́ àwọn ìyàwó. Kí lẹ́tọ̀ mú kan náà àwọn ìyàwó ẹ̀ wá kára rẹ̀ lè keep warm. But unfortunately, ìgbà tó mú Abíṣáígì, the Bible says he could still not be kept warm because bàbá ti fẹ́ máa log out ni. Tí ò bá ń ṣe pé bàbá ti fẹ́ join ancestors wọn, Abíṣáígì will have kept him warm because Abíṣáígì is a new woman. Abíṣáígì is a damsel. Ọmọdé ni, number one. Then ó tún tuntun, kì í ṣe ara àwọn tó ti fẹ́ tẹ́lẹ̀. Bí sexual nature ọkùnrin ṣe rí nìyẹn, ọkùnrin tó kọ́ ẹ̀ ò bá le pẹ̀lú ẹni tó fẹ́ mọ́. Tó bá fẹ́ yàwó mi, tó bá bá yàwó mi yẹn sùn, okó ẹ̀ máa le ju ti old one lọ. Ó wá lè lo influence mi yẹn láti lè fi sínú archive, sí memory ẹ̀, láti lè rí the former woman yẹn náà. I'm telling you, tó bò bá pé òbò máa ń pa okó, ara àwọn nǹkan tí máa affect sexual nature ọkùnrin ni òbò ẹyọ kan. It is scientific. But tó bá feel pé due to your religious belief or financial capacity or due to logistic, obìnrin kan náà ló fẹ́ stick mọ́, tó dẹ̀ rí wípé o ti ń ní diminishing interest nínú ẹ̀, then you can fast. Fasting náà lè ṣiṣẹ́. Then you can travel. Àwọn tó máa ń travel tó yẹ pé ọkọ òun gbélé, wọ́n máa ń dé weekend, wọ́n máa ń dé month end yẹn ni, wọ́n lè ṣúra wọn. Then tẹ bá kíyèsí àwọn pastor, ẹ rí i pé most wọn àwẹ̀ náà máa ń gbà ní gbogbo ìgbà. So ìyàwó wọn lè ṣúra wọn. Àfi ìyàwó pastor tí ò bá kí ń gbà fọ́kọ ẹ̀ nìkan lọ́kọ ẹ̀ lè wò ta. Tó bá jẹ́ nature ká gbàwẹ̀ ká gbàdúrà yẹn, pastor lè fẹ́ yàwó kan fún 100 years. Bẹ́ẹ̀ tí ìyàwó yẹn bá wá ń deprive ẹ̀, pastor lè wá wò ta. Bẹ́ẹ̀ ló ṣe máa ń fà á tó jẹ́ pé àwọn pastor, bóyá torí ẹ̀gan scripture ṣe ní ẹni tí ó bá darí ìjọ kó jẹ́ ọkọ aya kan. Because ìjọ wàá pray, wàá fast, wàá ṣe àwọn ọmọ ìjọ akẹ́jọ́ wá oríṣiríṣi challenges, oríṣiríṣi nǹkan. So pastors máa wà busy. Bó ṣe busy yẹn gan, ẹlòmíì lè má rántí tiẹ̀ mọ̀ pé òun níyàwó. So because of pé iṣẹ́ ìjọ, responsibility ìjọ, congregation, gbogbo ẹ̀tàn mójútó, lọ́lọ́run fi recommend. Bóyá Paul gan ló sọ fún Timothy, not really pé Ọlọ́run sọ pé, ni Paul ṣe sọ fún Timothy pé àwọn tí wọ́n bá jọkọ aya kan nínú ìjọ, yàn wọ́n as adarí kẹjọ mọ́ tukọ̀ ọjọ́. Tóró ti mọ̀ wípé ìyàwó fúnra ẹ̀ gan ministry ni lọ́tọ̀ plus ministry. Àwa jẹ́ two. Pastor mi tán bá wà kíáfù, iṣẹ́ ìránṣẹ́ lè gbé wọn lọ débi pé wọ́n ní rántí ilé wọn. Imagine kí yẹn wá ní méjì kó ní mẹ́ta. Àwọn obìnrin yẹn wọ́n máa wà deprive. N tó ṣẹlẹ̀ láàrin yẹn nìyẹn, kì í ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ ni tí gbogbo yín fẹ́ ya mí jẹ. So back to nǹkan tí mò ń sọ ni wípé ìlérí tẹ́ ń ṣe fún àwọn obìnrin, ẹ kàn ń fẹ̀mí ara yín wéwu ni. Ìlérí pé ìwọ nìkan ní ń fẹ́ kinní kan yẹn, oore ọ̀fẹ́ ni obìnrin lè ṣe, but ó lójú ọkùnrin tó lè ṣe. Ó lójú ọkùnrin tó lè ṣe nísìn. Àmọ́ bóyá òótọ́ ni pé ó rí póchìtì báyìí nísìn because we were not there. Ó ti kú sìn, story nìkan là ń gbọ́. Bẹ́ẹ̀ tó bá jẹ́ òótọ́ ni, kí ló mú kóbìnrin yẹn feel pé òun lè dáná sun because ó wò pé ó ti betray òun ni. Ó wò pé ó ti ṣèkà fún òun, ó ti rí nírí pé ọkùnrin yìí ṣe yàn gidi, ó ti rí nírí èṣù because why ìlérí tó ṣe fún yẹn ó ti stick mọ́ nínú ọkàn. Ó ti gbẹ́kẹ̀lé ìlérí yẹn.
ẹni tó bá ṣèlérí fún, especially obìnrin, ṣe rí àwọn obìnrin, we are emotional being. A kì í fẹ́ ronú beyond the promise téèyàn bá fún wa. A kì í fẹ́ imagine ká gbé promise yẹn sí orí level báwo lẹni ṣe fẹ́ achieve nǹkan yìí. Ẹni tó ń ṣiṣẹ́ tó ń gba salary 50,000 tó wá promise ẹ pé wọ́n mọ fún ẹ ní 80,000 lóṣooṣù kó o fi ṣe tiẹ̀ lẹ̀. Ṣé ìwọ ò gbé ìlérí tó ṣe yẹn sí làákàyè wò ni? O ò gbé sí làákàyè. Kì í ṣe pé ó ní other source of income. Kì í ṣe pé yàn ròyàn pin. Miracle lè dé, àánú Ọlọ́run lè dé, but life is not governed by miracle, it is governed by principle. Ó wá léyàn ṣèlérí fún ẹ pé kó resign iṣẹ́, ó wá máa fún ẹ salary 50,000 ẹni salary tiẹ̀. Ó wá rọ́jú san oṣù kíní kò wá san fún ọmọ. Jọ̀ọ́ ṣé tí wọ́n gan bá gbé ọ̀rọ̀ tó sọ yẹn sí làákàyè wò, báwo ló ṣe feel pé ó fẹ́ fulfill promise yẹn? Kò wá san mọ́, ó wá bẹ̀rẹ̀ sí ń bàjà. Did you put that promise into a plate? Ṣé o gbé promise yẹn sórí template pé àbí sórí table láti analyze how possible it is fúnrú ẹni yẹn láti mú irú ìlérí yẹn ṣẹ? Èèyàn tó ń gba 50k lóṣù tó wá ní orí resign iṣẹ́ tiẹ̀ wọ́n mọ̀ fún ọ ní 80,000 lóṣooṣù. Ibo ló ti fẹ́ rí tí ò dẹ̀ another source of income? Ó ti mọ̀ pé yẹn ìlérí agádàmbú ni ọkùnrin tó jẹ́ pé the way boko wọn ṣe ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí bára tiẹ̀ ṣe ń ṣiṣẹ́. Ó wá ń fún ẹ láwọn ìlérí, ó wá feel pé wẹ̀ tí ò bá ti mú lérí iṣẹ́ àsìfi kó kú. Ṣé ẹ rí tá a bá understand the sexual nature, the psychology and sexual nature of ọkùnrin, wọ́n kàn máa pa wọ́n bí adìyẹ ni. Wọ́n máa pa wọ́n bí adìyẹ ni. Imagine family irú ọkùnrin yìí, position wo náà kéèyàn ní irú ọkùnrin nínú ẹbí, irú máa yìí, with all these things, with all his profile, kéèyàn ní irú èyí in a family. Ṣé ẹ máa sọ pé kó kú ni? Ṣé ẹ máa sọ pé kó kú ni? But kí ló dé tóbìnrin yẹn fi feel pé ó ní right láti pàdánù? Tó ló believe pé ó ti betray òun. Ọkùnrin tó máa jókòó tì wọ́n nìkan tó máa faithful sí ẹ, bóyá 1 out of 10. Torí ọkùnrin tó fẹ́ faithful sóbìnrin gan, fúnra obìnrin gangan ni ó ní ayé ọkùnrin yẹn lára tí ìlérí yẹn tọkùnrin yẹn ò fi ní lè múṣẹ. That's another thing. There are a lot of people tó wá sórí platform wa tó ń sọ pé, mo tẹ̀ ṣe upload kan recently pé àwọn ti ní láyé àwọn ò ní fẹ́ obìnrin méjì. In fact, there is one man tí mo upload fídíò ẹ̀. Ó ní tó ń hate jù láyé ní kò níyàwó méjì. Bẹ̀gbà tí ìyàwó ẹ̀ bẹ̀rẹ̀ sí ń frustrate ayé nǹkan. Ó nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ wá fẹ́yàwó ń sìn lòun tó ṣẹ̀ wá rí wípé ní ẹni ó fẹ́yàwó kan inú bondage ló wà. Kó tó di pa àwọn obìnrin sọ fún pé rárá o, àwọn ò rí bẹ́ẹ̀ o, tó ní kálukú tá a ṣe damage control because ó ti rí yàtọ̀ tó wà níbẹ̀. Ìyàwó títí máa ń bẹ̀ tẹ́lẹ̀ fúnra ìyàwó nìsín ní wá ṣẹ̀ ń wojú rere ẹ̀. So obìnrin fúnra ẹ̀ gan ló máa fayé ní ẹ lára tó fi ní rí ìlérí yẹn múṣẹ. Then ìlérí yẹn already ó ti put your life at stake. Ṣẹ́yìn ò kí ń ṣàánú àwọn òbí yín ni? Kí ń ṣàánú ìyá tó lóyún yín tó bí yín gan tó jẹ́ pé òun gan ni ilé, òun gan ló kọ́ yín, òun gan ni ilé ni ló kọ́ yín bí gbèyàn bá ń kọ́lé. Kí ń ṣàánú àwọn grandma yẹn ni? Ẹ máa ṣèlérí agádàmbú. Bẹ́ẹ̀ lómi bá fẹ́ sọ̀sọ̀kú sọ́nsìn, á ní bóyá nítorí wípé mi ò ṣèlérí fẹ́ mi. Kí ló kàn mí kàn lérí òfò? Kí ló kàn mí kàn lérí òfò? Ta ló sọ fún ẹ pé mi ò lẹ́ni tó ṣèlérí fẹ́ mi? Bẹ́ẹ̀ mi ò ní torí ẹ̀ pàdánù tí ò bá lè mú lérí ǹṣẹ́ mọ́. Ẹ wá joyè apààyàn. Ẹ wò, in fact, most àwọn story yìí ó kàn báyàn lọ́kàn jẹ́ ni because kú tí ó yẹ kó máa ṣẹlẹ̀ náà ọkùnrin ń kú. So ìwọ ọkùnrin tó bá ti mọ̀ wípé ní life ẹ ò important sí ẹ, tẹ̀síwájú láti máa ṣèlérí fóbìnrin, tẹ̀síwájú láti máa ṣèlérí agádàmbú. Iye táìmù tí wà tóbìnrin bá jọ máa gbé ó depend lórí àlàáfíà tẹ́ bá jọ fúnra yín. Kódà kó sobìnrin náà, bẹ́ẹ̀ bá ń fìyà jẹ obìnrin tí ń ní obìnrin lára tó kàn fóbìnrin sórí gun létí ń hùwà burúkú sí obìnrin yẹn, àbí òye ànísìn tó bá dé level kan obìnrin yẹn gan kúrò ń bẹ̀ tó di gbàgbós lójoojúmọ́ tán ń lura wọn lọ́tún lósì. The woman will be advised to leave that house. Àbọ̀sibọ́sí ìwọ ọkùnrin tó yẹ pé kò sí bó ṣe ṣèlérí fóbìnrin tó tẹ́ bá ti jọ gbédé level kan, òbó ẹ̀ ò lè lé kó ẹ̀ dáadáa mọ́. Òbó ẹ̀ ò lè lé kó ẹ̀ dáadáa mọ́ àfi tó bá gbàwẹ̀ tàbí tó travel tàbí tó bá fẹ́ yàwó àbí obéyàn mí sùn. Torí gbà bá ṣe lè ní ìsìn ẹnìkan máa ṣe sìnà, ẹnìkan máa ṣe kinní kan, ẹnìkan máa ṣe kinní kan. Òbó kan bá ti pẹ́ kò ní lè kó mọ́. Go and read about it. Variety.
variety ó máa ń prevent erectile dysfunction fókùnrin. Tí ò bá dẹ̀ lè ṣe, option mẹ́ta ló wà ńlẹ̀. Mi sọ pé that is the only option. Torí nígbà tẹ́yìn ẹlẹ́sìn ó bá gbélé ìsìn àmọ́ bí tẹ́ máa kọ́ ti fídíò yìí dé. Ó lè gbà àwẹ̀, ó lè tìráfù kẹ́ fúnra yín ní gap. Bí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ fún àwọn ọkùnrin yẹn tètè yín gan dẹ̀ ní trigger tí ò jẹ́ kókó wọn ó le. Ẹ ní fẹ́ kátẹ́gùn fẹ́ sí wọn kán ti ẹ̀ travel lọ ráwọn ẹbí wọn. Bóyá ń gbọ́n bá fi dé wọn á tún ti miss òbó yín. Ẹ ní ṣe yẹn pípan lẹ máa pa wọ́n dànù bí ìgbà tẹ́ bá ń pa pẹ́pẹ́yẹ. Ọlọ́run á fáwọn fámílì ọ́físà yìí ní fortitude láti bí àlọ́ọ̀sì wọn. Ọlọ́run sì jẹ́ gbogbo wa, Ọlọ́run jẹ́ àgbọ́n.